Ẹ̀yin ará ilé, mo tún dé gẹ́gẹ́ bí mo ṣe ń dé, mo dé gẹ́gẹ́ bí mo ṣe ń dé, mo tún dé sí yín lọ́rùn ẹ̀yin tèmi ẹ lólùfẹ́ mi. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́yin tí wo fọ́nrán yìí àti àkókò tẹ́yin bá wo fọ́nrán yìí. Èmi ọmọ yín náà ni àbúrò yín, last born nílé yín, Adéwálé wa túbọ̀ ẹ mọ̀ sí Painkiller. Mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà. Ẹ ṣé tẹ́ ń bá like àwọn fọ́nrán mi, ẹ ṣé tẹ́ ń bá mi subscribe sórí YouTube channel yìí, ẹ ṣé tẹ́ ń bá mi comment, ẹ ṣé tí ẹ ń support mi. Ẹ̀yin gan-an ni lẹ́yìn ọgbà tèmi yìí. Ẹ̀yin ará ilé, ẹ má jẹ́ ká fọ̀rọ̀ gùn, ẹ má jẹ́ ká máa pẹ́ kọ́nà torí pé ibi tí à ń lọ ò tiẹ̀ jìn lénìí, ibi tá a máa yà ló máa fẹ́ pọ̀ díẹ̀ àmọ́ kò tún lè pọ̀. Ẹ jẹ́ kí n là á mọ́lẹ̀ fún wa. Ẹni tí mo kàn fẹ́ bá sọ̀rọ̀ díẹ̀ lénìí náà ni very dark man. Mo fẹ́ bá sọ̀rọ̀ díẹ̀ lénìí torí pé mo fẹ́ pè sí àkíyèsí àwọn kan tó ń ṣe tí ò mọ́pọlọ dání. Lóòótọ́ gbogbo alárí akitiyan very dark man láti jẹ́ kó orílẹ̀-èdè yìí kó ní àtúnṣe. Ó ń gbìyànjú dáadáa, mo kí kú iṣẹ́ fún iṣẹ́ takuntakun tó ń ṣe. Àmọ́ lórí ọ̀rọ̀ Kuti, lórí ọ̀rọ̀ Wizkid àti Fela, bàbá Fela, olóògbé bàbá Fela kọ́nà kó fẹ̀rùn kẹwọn àtọmọ wọn tí Seun Kuti náà, lórí ọ̀rọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí bí very dark man ṣe dá sí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Bó kù díẹ̀ káàtó, kò fi làákàyè dá sọ̀rọ̀ rárá. Orúkọ lànà bó ṣe dúdú tó dàgbà tó níṣan tó náà ló ṣe làákàyè kínkínní ló wá fi dá sọ̀rọ̀ yẹn. Ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni wípé same Wizkid tí o ti fi how many years ago ló ń bẹ ní comment section pé kó jọ, o pè ní big wiz, o pè ní biggest bed, o pè lórúkọ tó dùn torí pé kó lè fún ẹ ní owó. Bó wá lẹ́ lámọ̀ pé Wizkid lélẹ́yìí ó máa rí àwọn kankan kò rí dá sí torí pé bóun ṣe máa ń ronú yàtọ̀ sí bí àwọn kan ṣe máa ń ronú. Ìrònú tiẹ̀ yàtọ̀. Ó ṣeé ṣe kí Wizkid rí nígbà kó mọ̀ pé ẹni yìí kò ní làákàyè tó, kò wá fún ní attention, kò dá lóhùn. Lẹ́yìn ìgbà yẹn náà ó ti pè, ó ti call out, Wizkid ò dá lóhùn, òun ignore. Gẹ́gẹ́ bá a dẹ̀ ti mọ̀ pé ọ̀rọ̀ tí ó ṣe wàhálà kí Wizkid tó dá Seun Kuti lóhùn náà, Seun ti kọ́kọ́ sọ̀rọ̀, ó ti drag kóhun tó dá lóhùn. Ẹ̀ẹ̀kan tó máa wá dá lóhùn ló gba gbogbo ẹ̀rọ ayélujára, tó dá gbogbo everywhere, ló scatter everywhere báyìí. So very dark man ti tọrọ owó lọ́wọ́ Wizkid rí, ó ti drag out rí, kò dá lóhùn. Bá a dẹ̀ ti mọ̀ pé very dark man tọrọ owó lọ́wọ́ Burna Boy, ó fún. So gbogbo àwọn tó ń rí pé ibi tó ti ń jẹ ló máa ń gbè sẹ́yìn wọn, ló ṣe dàrú ìgbàdá pé bí ó máa ń gbè sẹ́yìn àwọn pípì. But Wizkid ò dá lóhùn, kò fún ní attention tó nídìí. Gẹ́gẹ́ bí Wizkid ṣe jẹ́ pé kò ń sábà dáhùn lóhùn, ló jẹ́ pé mi rò pé ó fà á tó ṣe sọ̀rọ̀ tó sọ yìí, tó fi wá fi sentiment tó fi dájọ́ Seun àti Wizkid. Ló ṣe fi sentiment dá sí torí pé hatred wà bẹ́ẹ̀ pé ẹni tó ń drag out tí kò dáhùn lóhùn kíní kan, ó ti tọrọ owó lọ́wọ́ ẹ̀rí kò dá lóhùn. So nísìnyí ọ̀rọ̀ wá dùn sí ẹ lẹ́nu torí pé kò ká nípò fún lówó nígbà yẹn tó dá lóhùn nígbà yẹn, kò lè sọ̀kan tó sọ nísìnyí. Àmọ́ mo tún fẹ́ sáré ṣí wa létí pàkọ́ pé bí very dark man yìí ṣe yín tẹ́ bá tiẹ̀ jẹ́ followers very dark man, èmi náà wà lára wọn. Mo wà lára àwọn tó ń gbádùn nǹkan tó ń ṣe, mo wà lára àwọn tó ń tẹ̀lé. Àmọ́ ẹ̀yin tó kù náà ẹ bá wa bẹ́ẹ̀ torí pé òun kan yìí náà ni ó ń damage ọjà àwọn kankan pé wọ́n gbówó lé ọjà, ó ti wọ́n jù. Lóòótọ́ àwọn pípì gbówó lé ọjà èyí tí ò yẹ kó rí bẹ́ẹ̀, àmọ́ tá bá ní ká wo owó tó fi kó wá gbogbo stress mi tó máa damage lọ́nà gbogbo ẹ̀ náà, a máa tún fẹ́ consider àwọn díẹ̀ náà. Àmọ́ kò tún ń ṣe pé káwọn náà wá jẹ àjẹpá lórí ẹ̀, àti wípé a tún wá ń rí ọjà náà bó ṣe ń kó wọlé, à ń rí rà. Yàtọ̀ sí ìwọ tó ní wàá kó wọlé lọ́fẹ̀ẹ́, iye tó gbé wá láti ibẹ̀ náà ni wàá tà fún wa tá a wá rí product náà.
ó ní ó máa kó power bank kan wá, wàá kó rédíò kan wá, iná kan táwọn ọmọ school máa lò wá, electric máa wá gbogbo fóònù tó ló máa kó wá náà etí la fi gbọ́ àárí. So ẹ bá wa bẹ̀ kó kọ́kọ́ gbìyànjú ná kí àwọn nǹkan tó lóun máa ṣe kó yanjú ná, kó lọ jókòó tí àwọn nǹkan tó lóun máa ṣe tá à ń retí yìí, kó fi ọ̀rọ̀ Wizkid àtàwọn bàbá Fẹlá kó fi wọ́n sílẹ̀. Lóòótọ́ fọ́nrán tí mo ṣe fọ́nrán kan, fọ́nrán tí mo kọ́kọ́ ṣe ń bí náà mo ṣe bàbá Fẹlá àti Wizkid, bí bàbá Fẹlá tóbi nígbà tí wọ́n dẹ̀ ṣì ní recognition up till date torí pé àwọn iṣẹ́ takuntakun tó ti ṣe kalẹ̀. Bẹ́ẹ̀ sì ni Wizkid náà tóbi lọ́wọ́lọ́wọ́ báyìí, tóun náà bá dẹ̀ lọ tán náà àwọn èèyàn sì máa gbọ́ náà, wọ́n máa ṣì ní recognition. So Wizkid ta sí bàbá Fẹlá ló fa kíní, àmọ́ kí ló fà á tó ṣe ta sí? Bí òun ṣe ẹ̀gbọ́n akúrí tó ń drag ẹ̀. Wizkid ilé ọ̀rọ̀ ẹnu ẹ̀ ò dá, ó ti mọ̀ pọ̀rọ̀ ẹnu ò dá, ó dẹ̀ set camera ní gbogbo ojoojúmọ́ fi máa drag ẹ̀, ó dẹ̀ set camera. So ẹ̀gbọ́n yẹn náà àwọn náà wá publicity, ó dẹ̀ òbí ta làwọn lè drag tó lè fún àwọn publicity táwọn wá lọ ṣe lo Wizkid. So tactics ni wọ́n lò. Àwa tá wà ní orí íńtánẹ́ẹ̀tì la gba bí ẹni gbàgbá ọtí, àmọ́ ti Wizkid Very Dark kan bó ṣe dá sí yẹn ẹjọ́ sẹ́ńtímẹ́ǹtì ipò ti tọrọ owó rí, bẹ́gíbẹ́gí ń gbà kan rí, tó dẹ̀ ti drag ẹ̀ rí, ó ti fi gbà kan jẹ́ lover Wizkid tó ti ṣe àwọn post kọ̀ọ̀kan pa Wizkid tí kìí yan ìyẹn ṣe pé òun ò rí, ó wá ká ẹ lára ló jẹ́ kó wá fi comment. So kò ń ṣe pé ó comment pẹ̀lú pé ó really fẹ́ sọ̀rọ̀ lóòótọ́, kò really fẹ́ sọ̀rọ̀, nǹkan tó ti ṣẹlẹ̀ tí Wizkid ti ṣe fún ló jẹ́ kó fi sọ̀rọ̀. So ẹjọ́ mi ò ṣe fọ́nrán yìí pé láti ṣe kí, mo ṣe fọ́nrán yìí pé kí ẹjọ́ ẹ̀yin tẹ́ bá mú bẹ́ẹ̀ ṣe lè bá Very Dark máa sọ̀rọ̀, ẹni kó fọ́ àwọn ọ̀rọ̀ eléyìí sílẹ̀. Tó bá ti gbé kan wá tó ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́, ẹ jẹ́ kó kọ́kọ́ yanjú ẹ̀ náà kó tó bọ́ sí mi, kárí pórí kan yanjú tán náà. Ọ̀pọ̀lọpọ̀ kan tó ń gbé wá fún wa náà ó kàn máa sáré dà sí orí social media, á fi wá cash out tán, a lóun máa ṣe àlọ́lá máa gbọ́ àlégbábọ̀, gbogbo àdẹ̀ máa ti gbàgbé gbogbo, kò rí kankan, kò rí kéèsì kan yanjú látijọ́ tó ti ń ṣe gbogbo àwọn kìíní, kò rí kéèsì yanjú. So ẹ̀yin tèmi mo lè nífẹ̀ẹ́ sí láti sọ̀rọ̀ jù báyìí lọ torí pé mo ṣì ń ṣàwọn primary assignment kan lọ́wọ́ lórí nǹkan tó ń fa kidney failure, tó ń fa kidney disease, tó ń fa gbogbo ẹ̀ àti early sign ẹ̀, gbogbo àwọn nǹkan tó yẹ ká mọ̀ nípa kidney. Mo ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ rẹ̀, ṣe àwọn primary assignment lórí àwọn kọ̀ọ̀kan mi lọ́wọ́ náà. So tẹ́ bá ṣe ń bá mi pàdé nígbà àkọ́kọ́, right place lẹ́wà at the right time. Ẹ bá mi subscribe sórí YouTube yìí, ẹ bá mi tọ notification yín kalẹ̀, ẹ bá mi like, ẹ bá mi comment. Èmi ọmọ yín náà ni àbúrò yín lásán lẹ́yìn Adéwálé àtúgbò ẹ̀ wọ́n sì Painkiller. Àlejò jù báyìí lọ lórí ètò tèyí, ó dàbọ̀.